Ó yá pa mí bébì, pa mí bébì, ìwọ ni kó má para ẹ̀ bébì. Àṣàbí Simple náà mà ti sọ̀rọ̀, ó ti fi Portable ṣe yẹ̀yẹ́ o lẹ́yìn ìgbà tí Portable fi sí ìkànnì ayélujára rẹ̀ pé bébì mo mà ti fẹ́ para mi. Bó ni Portable ti fọ́ sí ìkànnì ayélujára pé òun ti fẹ́ para òun. Gbogbo yín náà lẹ mọ̀ pé lánàá ni Portable ọmọ Ọlálomi wèrè olórin Zazuzẹ Okotua òun ló fi sí ìkànnì ayélujára rẹ̀ pé ìwọ Ọlọ́run mọ̀dẹ́mi mi padà. Eyín ó wá fi fọ́tò kan síbẹ̀ níbi tí wọ́n ti bá a hangi omi eyín sórí àga inú ilé rẹ̀ sitting room tí nọ́ọ̀sì alábẹ́rẹ́ ó pààsì omi sí i lára tó ra ń fa mi sí i lára. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn sọ sí comment section Portable pé ṣe bí Portable ṣe bú olówó lọ́wọ́ owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀, kí ló dé tí ò lè gbéra rẹ̀ lọ sí hospital gidi kó lọ fi ìtọ́jú gidi kó lọ fi sára rẹ̀ tó wá jẹ́ pé nọ́ọ̀sì alábẹ́rẹ́ ló ní kó wá máa tọ́jú ẹ̀yin quack nurse. Ẹ̀yin náà ti rí intokọ̀ síkànnì ayélujára, ṣùgbọ́n kí wá ní Àṣàbí Simple kí ló sọ gangan láàárọ̀ yìí. Àṣàbí Simple mà ti sọ di gbàgbós. Gbogbo yín náà lẹ mọ̀ yìí pé lẹ́yìn issue pami baby tó ṣẹlẹ̀ láàrin Portable àti baby mama rẹ̀ yun Àṣàbí Simple, ọ̀rọ̀ náà padà délé ẹjọ́, ó padà di tọlọ́pàá, ó padà di wàhálà sí Portable lọ́rùn débi pé ó lọ sẹ́wọ̀n gan, ṣùgbọ́n Ọlọ́run Ọba kò ní kó padà lọ sí ẹ̀wọ̀n débi pé yóò gbàsọ. Ṣẹ̀mọ̀ pé tó kọ́kọ́ lọ ó ní wọ́n ká mi lọ bíríìjì mi ò gbàsọ, ẹ jẹ́wọ́ lọ́rọ̀ mi, I'm not a prisoner. Ṣùgbọ́n Ọlọ́run ò tún jẹ́ kó gbàsọ lẹ́lẹ́ẹ̀kejì àti ìwà mọ̀ bóyá yóò padà gbàsọ. Kí wá ní Àṣàbí Simple kí ló sọ àti pé kí làwọn ènìyàn ń sọ nígbà tó fi fọ́nrán náà síkànnì ayélujára. Àṣàbí Simple ó fi fọ́nrán kékeré ibi tó ti mu exotic tó tutù tó ti mú síkànnì ayélujára, ó wá fi orin ọ̀gá ńlá fújì kan sí tó sọ pé ológbò pẹ̀lú ìkookò wọ́n jura wọn lọ, a ní fans jura wa lọ, kò ṣeé fi ríra wọn, ajá àti ìkookò ṣẹ́ o. Ìtumọ̀ ẹ̀ ni pé òun ni ìkookò, Portable lájá, ó tún ní olóńgbò àti ajá kò ṣeé fi wéra wọn. Ẹ sáà ti mọ orin ọ̀gá ńlá fújì tí mò ń sọ. Ó tún sọ pé a ní fans jura wa lọ. Kí wá ṣe pé Àṣàbí Simple ó fi orin sí lásán, òun náà tún kọ àwọn ọ̀rọ̀ tó fi jẹ́ pé ó ń sọ fún un pé a jura wa lọ ti jàkadì kọ́. Ó yá ẹ wo ohun tó kọ, mò ń bọ̀ náà. Ó kọ́kọ́ rẹ̀ síbẹ̀, ó ní my name is Ọlá Ọmọbọ́lárìnwá Akínyẹjú Àṣàbí Simple. Ó tún wá fi gbogbo setting ṣe sí, ó ní àmì filmmaker producer, ó sá kọ gbogbo ẹ̀ wá rí ní tó wá dùn mí jù de pé ó wá fi Portable ṣe ẹ̀yẹ. Ó ti mọ̀ pé torí Portable lọ school, ó wá ní graduate of Ọlábísí Ọ̀nàbànjọ. Ìgbà tó ti mọ̀ pé Portable pé kò lọ school, ó wá tún fi lé nǹkan. Ṣẹ̀ṣì mọ̀ pé mo sọ pé orin tó fi sí náà ní ajura wa lọ, ajá pẹ̀lú ìkookò ṣẹ́ o, ó jura wọn lọ, a ní fans jura wa lọ. So wá yẹ k'Àṣàbí Simple ṣé ẹ kó máa ṣe lè fún Portable, ṣé ẹ kó máa fi ṣe yẹ̀yẹ́ lọ́yìn gbà tádànwò dé tó yẹ kó gbà á kó pé ọkọ mi olówó orí mi alẹ́ ẹlòmíì kí ló dé. Ṣé ìyáálé wa ìyún Bẹ́wàjí ṣé kò fún yín ní ata jẹ dáadáa ní kẹ́ ẹ wá jata lọ́dọ̀ mi, kí n sata tó ta kí n ṣe sí yín lẹ́nu? Kò sọ bẹ́ẹ̀ o, òun fi Portable ṣe ẹ̀yẹ ni. Ẹ̀yin olólùfẹ́ mi, kí ni èrò tí sẹ́yìn yóò lérò pé Portable náà òun náà padà fire back kó náà fi lámbà alẹ́ ìsìn mọ̀ pé Portable náà gbogbo yín náà lẹ mọ̀ pé lẹ́yìn pami baby ni ó fi wọ studio ló fi ní pami baby ṣé kìí ṣe pé Portable gan ló fẹ́ para rẹ̀ báyìí, torí òun náà tún dá padà ní orin ní ìwọ ni kó má para ẹ̀ o baby tó ń bá Àṣàbí Simple wí báyìí ní ìsìn. Portable gan ló wá fẹ́ para rẹ̀ báyìí. Ó ti di worosíworo, ó ti di wọ́wọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ subscribe sí YouTube channel yìí. N tó dá mi lójú ni pé tí Portable báyìí lè dìde lórí ìdùbúlẹ̀ àìsàn tó wà, Àṣàbí ọgbà pẹ̀lú àwọn orin ńláńláńlá tí ó padà jùlẹ̀. Àṣàbí ọgbà n tó sùọ̀ fún mi jùlọ. Ẹ já máa wo ohun tí Portable náà yóò sọ. Gbọ́n nǹkan kan wá wà táwọn ènìyàn ń sọ, wọ́n ní Portable kò yẹ kó o máa pe nọ́ọ̀sì alábẹ́ẹ̀lé kó wá tọ́jú rẹ̀, celebrity ni ọ́ olóòlọ́
nọ́ọ̀sì alábẹ́lé tó bá gún ọ lábẹ́rẹ́ kan tí èsì abẹ́rẹ́ tó yóò gún ọ ló gún ọ ńkọ́ kò yẹ kó máa lọ báyẹn gbogbo iná lè mọ iṣu ti Mohbad náà tó jẹ́ pé nọ́ọ̀sì alábẹ́rẹ́lé náà ni wọ́n pè tó dá wàhálà alẹ̀ kódà ó tún fi nọ́ọ̀sì náà ó tún kó páńpẹ́ ó tún dá wàhálà alẹ̀ sáyé nọ́ọ̀sì ṣérú nọ́ọ̀sì tí wọ́n bá ń pè bẹ́ẹ̀ náà pé kó wá tọ́jú Portable ṣé kò yẹ kó náà bẹ̀rù ẹ̀mí ara rẹ̀ pé kò mà sí tí ò lè ṣẹlẹ̀ ẹni tó jẹ́ celebrity kó náà kàn fún wọn ní first aid kó dẹ̀ sọ fún wọn pé ẹ wo eléyìí ó fẹ́ ju agbára mi lọ o. àwọn ènìyàn tí wọ́n ń sọ oríṣiríṣi èèyàn ò sí kàn ní ayélujára pé Àṣàbí Simple síbẹ̀ tí ó bímọ fún ni kò yẹ kó máa yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí ṣòro dé bá kí ló dé kódà ẹnìkan tiẹ̀ sọ síbẹ̀ pé ṣé o mọ̀ yìí pé ara ọkọ rẹ̀ ò yá ni ńṣe ni ẹlòmíín tún sọ yìí pé Àṣàbí Simple ara Habib ọmọọyà irun ara Ọlálọmí ṣùgbọ́n àwọn tó jẹ́ fáǹsì Àṣàbí Simple náà ìṣe ni wọ́n ń kí pé ọ̀kàrẹ̀ ọmọ ọkọ ọ̀kàrẹ̀ ò gbọ́dọ̀ padà sọ́dọ̀ Portable mọ́ o bó ṣe ní peace of mind yìí bẹ́ẹ̀ náà ló dáa ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele gbogbo ẹ̀yin náà mọ̀ pé Portable ní àwọn ènìyàn náà ti ń dúró de ti Portable yóò padà sọ torí pé bá a ṣe ń wo ìdá ìbáyìí ní ìsìn ọ̀rọ̀ yìí náà ó ti fẹ́ di woro sí woro wòlí gòmí gbà sí ọ̀tọ̀ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ torí ọ̀rọ̀ náà ti fẹ́ padà di ọ̀tá láàrin Portable ọmọ Ọlálọmí àti bébí mama rẹ̀ ìyún Àṣàbí Simple tó jẹ́ pé wọ́n wá ń fi àdánwò wọ́n fi ń yọra wọn. ṣùgbọ́n ẹja àbìrà wà léèrè ṣé tá a bá ń jà síbi kakú wa ni ṣé kò tiẹ̀ yẹ kí Àṣàbí Simple kó tiẹ̀ bójú àánú wo Portable torí àwọn kan tiẹ̀ sọ yìí pé ó ṣeéṣe kó jẹ́ pé àìsàn fẹ́ Àṣàbí Simple òun ló ń ṣe Portable gbogbo iná lẹ́mọ̀ yìí pé ó ti sọ pé kì í ṣe ìyàwó òun pé baby mama ló pọ̀ wá ìyàwó kan péré lòun ní òun náà sì ni ọmọbẹ́wà yìí kan ṣoṣo péré àwọn ènìyàn wá ń sọ pé ọjẹ́ lọ bẹ Àṣàbí Simple torí pé àìsàn fẹ́ rẹ̀ òun ló ti bọ̀ ọ́ dàrú tí ò jẹ́ ọmọ ó tẹ̀fẹ́ jọ bẹ́ẹ̀ lóòótọ́ torí pé kò tí ì pọ́sẹ̀ kan tàbọ́sẹ̀ méjì tí Portable tó dinú ẹ̀wọ̀n dé tí àìsàn yìí tó kọlù báyìí nísìn wọ́n sì ti jà láti bíi January 1st ni wọ́n ti jà tí wọn ò jọ sọ̀rọ̀ mọ́ ẹ gbọ́ sẹ́yìn ò lérò pé àìsàn fẹ́ lọ́fẹ́ rọlù Portable. ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọ̀ níjọ́ ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí ẹ ti mọ̀ bá ṣe máa ń gbé yín débẹ̀ a máa ń mú yín débẹ̀ a máa ń jẹ yín tán a máa ń gbé yín tìràbàyè lórí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ yín ò níkànnì ayélujára náà ni ṣùgbọ́n nǹkan kan wà táwọn ènìyàn ń sọ ìtì ìbá dáa jù ni pé kẹ́ ẹ gbé Portable kẹ́ ẹ gbé lọ sí ilé ìwòsàn tó dáa tí yóò ti rí ìtọ́jú ṣùgbọ́n wọ́n tún jọ ń fa mí sí láàánú kí ni èrò tí yín ẹ drop comment kẹ́ ẹ wá subscribe yín sí YouTube channel wa.